Bismillahirrahmanirrahim. Èyí tó kù táwé a fi parí ta ti wà nínú pé à ń wá Laylatul Qadri ya wà nínú Laylatul Qadri. Orúkọ Ọlọ́run ni mo fẹ́ kó lọ ṣe. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah. Kọ̀nfàmù ni mò ń sọ fún ẹ o. Òun wówó ni òun wọ́mọ ni òun wá rísìkì ní gbogbo nǹkan ló lè fi yanjú. Torí orúkọ Ọlọ́run Ya Hayyu Ya Qayyum yìí ni Jésù. Ànábì Ìsá alayhi salatu wa salam táwọn kírísítẹ́nì ń pè ní Jésù. Òun ni ó fi ń jí òkú ló fi ṣe gbogbo nǹkan. Hayyul Qayyum orúkọ Ọlọ́run ni Jésù fi ṣe gbogbo nǹkan. Oh, get it? So, Ya Hayyu Ya Qayyum la ilaha illallah ló fẹ́ ṣe. Wàá jókòó sáyè kan nínú mọ́sálásí àbí nínú ilé ẹ̀. Jẹ́ kó jẹ́ wákàtí òru ní táìmù àwẹ̀ yìí. Àmọ́ tá bá parí àwẹ̀, anytime ló lè ṣe. O lè ṣe lọ́jọ́ mẹ́sàn-án, o lè ṣe lọ́jọ́ mẹ́wàá, o lè bu ọjọ́ fún. 1111 ló fẹ́ ṣe. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah. Àmọ́ nínú àwẹ̀ yìí máa fi sí wákàtí òru tó ra ń bẹ nínú òru Laylatul Qadr. Ṣé mọ̀ pé àti mẹ́wàá ni Laylatul Qadr ti wọlé. Specific times Ọlọ́run ló mọ̀, àmọ́ àwọn ẹni Ọlọ́run pẹnu pọ̀ sí 27. Táyà bá ti pé 27. Wọ́n máa ṣe pẹ̀lú sàárà ṣí ẹ̀ fídíò yìí. Orúkọ tó lágbára ni gbogbo nǹkan tó ti kú lárísìkí nínú gbèsè ayé ẹ̀ yóò jí dìde. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah. O tún ríbi tó ti pàdé. The throne verse orúkọ wà bẹ́ẹ̀. Allahu la ilaha illa huwa al-Hayyul Qayyum. Orúkọ tó tẹ̀sùn wọn ni. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah ló fẹ́ ṣe. Tó bá ti ṣàwọn mọ̀kọ́ dímọ̀ tó ṣe stíkìfà tó ṣe la ilaha illallah salatu ala nabi ó tọrọ nǹkan tó fẹ́ wá ṣe. Ya Hayyu Ya Qayyum la ilaha illallah 1111 ní gbogbo wákàtí òru nínú àwẹ̀ táwa yìí títí táwẹ̀ àfi parí kó dẹ̀ máa ṣe sàárà ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ kó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn tó nídìí ẹ̀. Òun wá físà ni òun wá anything ni òun wọ́ ọmọ ni síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára físà káǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìpèníjà lórí àìsàn kan sí kejì, ayé ń dàyàn láàmú ni, cancer, diabetics, àlìjọ̀nú yọ̀yàn lẹ́nu, ẹ WhatsApp Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department lórí nọ́mbà +27612956389. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì caterpillar wa fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run 20,000 naira caterpillar. Ẹ gẹ́ẹ̀tì transformer fún tọkọtìyàwó àmúdafọ́kùnrin tó nílò sperm count weak erection. Ẹ gẹ́ẹ̀tì transformer bulldozer fẹ́ni tó ní fibroid 50,000 naira bulldozer fún fibroid. Ẹ gẹ́ẹ̀tì memory booster ẹ̀rí 20,000. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì all in one.